ẹ ní rògùn Boko Haram, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ṣàánú mi o, ebi ò ní páyó, ẹ ní rí wàhálà o, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ní rògùn Boko Haram o, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ní rí wàhálà o, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi o, ẹ ní rí wàhálà, ẹ ní rògùn ìdààmú, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi, ẹ ní rògùn Boko Haram o, ẹ ní rí dààmú, ẹ ní rògùn Boko Haram, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ní rí wàhálà o, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ní rògùn wàhálà o, ẹ ní rògùn Boko Haram o, ẹ ṣàánú mi o, ebi ò ní páyó, ebi ò ní páyó, ẹ ní rí wàhálà o, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ní rògùn kidnapper o, ẹ ní rògùn Boko Haram, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ ṣàánú mi, ẹ ní rògùn Boko Haram. ẹ kó ṣe tó wà lóko kan òkè tó kù ká ọlọ́pàá kàlà gbé kí ní pọ́s láti gbọ́ ẹ kú oríire tí bá wà ní pọ́s lọ́pọ̀ tó kọ́ ẹgbẹ́ wá pọ́s ló pàápàá Bàbá, ẹ ń sùn. What? Who are you and what are you doing there? Kí ló dé bàbá? Áfíríkà ti wọ́n mi. Èmi ọmọ yín náà ni Osan of Africa. Ẹ̀yin tèmi ẹ̀jọ̀ torí Ọlọ́run. Iṣẹ́ tá à ń ṣe ẹ̀jọ̀ ẹ bá wa wò. Ó wà ní YouTube, ní Twitter, ó wà ní Facebook. Ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ bá wa wò ní gbogbo bí tẹ́ bá ti rí yìí kẹ́ ti bá wa wò ẹ̀jọ̀ torí Ọlọ́run. Èmi ọmọ yín náà ni. Ẹ ní rí wàhálà, Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè, ẹ ṣé gan.